tí ń ju àwọn ọmọ kan ó kégbẹ́ o tí ń rí wọn ní kúkú mu ní àmọ́ kékeré má mú ebo lẹ́sẹ̀ mo ń bínú pé kí ni wọ́n bá ṣe kí ni kan nígbà wọn sọ tí wọ́n bá ṣe ara mi sì wá lẹ́sì ó dà ẹ má jẹ́ tójọ́ pọ̀ lórí ẹ̀ ẹ lọ sórí Facebook báyìí ẹ lọ sórí Facebook òun rèé ẹ já fi ṣèfàrà. ibi ayé ń lọ sẹ́yìn tó yẹ àfikà ṣe jẹ́jẹ́ ọ̀ká fi sùn. kọsẹ̀ bá wọlé ọ̀rọ̀ kan yíbe ìtajú wájú àpá ẹ̀yà máa ń nà wọlé tẹ̀kílẹ̀ kọsẹ̀ bá ẹ dákun ẹ lè bá ń kó wọn jáde kí lè rí wọn bá sọ̀rọ̀. tọ́ gẹ́gẹ́ bí ìrìn àjò ibo láyé ń lọ gẹ́gẹ́ bí mi ṣe béèrè ibi ayé ń lọ rèé o mo ní nǹkan ṣe ní ọgbà mẹkáníìkì kan tó wà ní ìlójúkọ àjòròsùn club ní òní ọjọ́ àlárúbà ọjọ́ kèló lè níná ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá èyí tí mo rí mọ̀ yà ń lẹ́nu ǹjẹ́ kí n mo rí o mo bá tí wọ́n ń kó ìbòǹbò bo àwọn ọmọ kéékèèké méjì kan ìwọ tó ọmọ ọdún mélòó 16 nìwọ ìwọ ńkọ́ 14 nìwọ èyí tó dàgbà ọgbọ́n èyí tó kéré náà tó gbọ́ jùsù lọ ǹjẹ́ kí wọ́n ṣe dákun kí n tiẹ̀ gbà wọ́n lọ́wọ́ àwọn tó ń nà wọ́n ìgbà wọn ò sọ tí wọ́n ṣe ẹ̀rù bà mí mo ní ọmọ kéékèèké wọ̀nyí ẹ ṣe ronú kan dúró ẹ̀ ibo gangan lẹ ti ń ṣiṣẹ́ ní géètì lẹ ti ń ṣiṣẹ́ irú iṣẹ́ wo táyà iṣẹ́ táyà lẹ ń ṣe ẹ̀yin méjèèjì iṣẹ́ táyà lẹ ń ṣe kí n tó lọ sọ́dọ̀ wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ gbọ́ wọ́n ní kíní tí ń ṣẹlẹ̀ ti pẹ́ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ àmọ́ àwọn ò mọ àwọn tí ń ṣe ẹ gbọ́ ọ̀gá kí lẹ pé ń ṣẹlẹ̀ gan-an tẹ́ ẹ̀ ti ń fojú wì tẹ́lẹ̀. àwọn ọmọ yẹn kàn máa ń rí i pé bàbá gbọ́pọ̀ lẹ̀ àgàgàjọ Sunday tí ọdẹ òkè wà bíṣẹ́ a kàn rí i pé wọ́n ti vandalize mọ́tò níjọ́ Sunday. ẹ má jẹ́ ká ẹ má jẹ́ àfi ṣàfàlà ẹ wà lórí Facebook ẹ lọ sórí Facebook o ẹ wà àwọn ọmọ kéékèèké yìí ẹ lọ sórí Facebook mo ti confirm wọ́n ti wà lórí Facebook ẹ wà àwọn ọmọ kéékèèké yẹn gbọ́n tí wọ́n ń sọ lẹ́nu. bóyá kẹ́ ẹ wo dáadáa o àwa fura pé ọ̀sán gan ni wọ́n ṣiṣẹ́ yẹn. ọ̀sán gan nígbà tẹ ẹ wà ń fi iṣẹ́ gangan. bá a ṣe fèsì sẹ́sẹ̀ àwọn ọkọ̀ tá a kó sẹ́yìn báyìí wọ́n dẹ̀ gbarun gbogbo sí ìdí ọkọ̀ wọ́n dẹ̀ ń vandalize àwọn ọkọ̀ yẹn. bí aago kan ṣaago méjì mọ̀ là ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni lọ́sàn yìí náà kì í tí ìpògùn ṣẹ́jú náà ní ìsọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà. iṣẹ́ tá a rí nìyẹn wá dé. ó yà lẹ́nu ọ̀gá wa lè bọ́ǹpà ẹ̀lẹ́ ń bẹ̀ wọn o wọ́n ti ṣe wọ́n dáná sun ẹ̀ẹ́dẹ̀ mà wọ́n tán dá ìyẹn tọ́jú. tọkọ yìí wà náà nìyẹn náà wà. màá sì débi tọkọ yẹn wà àmọ́ ẹ̀dẹ̀ ń bá wọn ọmọ yẹn sọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀sán gan lẹ́ẹ̀ máa ń ṣe kínní kí ló kọ ẹ sọ̀rọ̀ sókè Basiti kínní ọlọ́ṣọ́ Basiti. Basiti ọlọ́ṣọ́ ọmọ ìlú wo ni ọ́ ọmọ Ìbàdàn náà ni àdúgbò bó ń bàdàn kí ló kọ agboolé yín gangan bàdàn tó o bá jọmọ Ìbàdàn boloko yín o moko yín oníkòkòrò lákòbọ̀ lẹ̀ ń gbé ibẹ̀ ń bàbá ẹ̀ kọ́lé sí ibẹ̀ ń bàbá ẹ̀ náà ń gbé màmá ẹ̀ ń kọ́ bàbá ẹ̀ ń kọ́ ok ọmọ màmá ẹ̀ ń kọ́ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ sà màmá ẹ̀ ń kọ́ màmá ẹ̀ wà ń lé kí ló kọ màmá ẹ̀. àwọn tẹlifíṣàn ti ń tàbí wọn lọ. Saki kíni Saki ratu iṣẹ́ kí màmá ẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni wọ́n níṣẹ́ wọ́n ti ń gé gbogbo wáyà ọ̀pọ̀lọpọ̀. sọ̀rọ̀ pé
Mo kọjá tó wà ní ṣọ́ọ̀bù mi. Mọ́kọ́. Mo kó Wọ́n kó ọjà tó wà ní ṣọ́ọ̀bù wọn o lè kọjá wọn òkè ìwọ náà wàá fẹ́ kó mi ìlòkó lọ fi ra nǹkan fún wọn àbí ìwọ ń kọ́ kí ló kọ ẹ sọ̀rọ̀ sókè Usman kí ni Usman Taofik ọmọ ìlú wo ni wọ ọmọ Ìbàdàn náà ní agboolé fún Ìbàdàn ọ̀rẹ́ méjì agúgù ọ̀rẹ́ méjì tìbo ayé kalẹ̀ ṣé ilé lẹ ti kúrò wá síbi iṣẹ́ lé nìyí ilé ẹ̀kẹ́lò ní ìtẹ́ wá sínú ọgbà yìí wọ́n lẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ ẹ̀kẹ́lò tẹ́ wá sínú ọgbà yìí ni má ṣe wà láì tàláì ọmọ náà báyẹ̀ bá mọ́nà ẹ̀ ní wá ẹ ti mọ bí tẹ́ ẹ ti ṣe é ó gbọ́ ìjọ kan náà wọ́n ní ń bẹ̀ ni wọ́n ti dáná sun mọ́tò kan ra ètò dídí mọ́tò tí wọ́n tẹ àwọn oníǹkan wá ṣe lọ́dọ̀ mẹkáníìkì tán lọ kó pamọ́ síbẹ̀ yẹn ẹ̀yin máa lù kọ̀rọ̀ bí tí wọ́n ń kó sí ni má sọ fún mi pé àkọ́kọ́ tẹ́ wà ní ẹ̀ mọ̀nà ẹ̀kẹ́lò tẹ́ wà nìyí ẹ̀ ló fi wà láìtàlá ilẹ̀ ẹ̀kẹ́lò tẹ́ ẹ̀ mọ̀nà bí tẹ́ wà ẹ̀ mọ̀nà bí tẹ́ bá jẹ́wọ́ kò ní lọ́rọ̀ ọlọ́pàá nù o àmọ́ tẹ́ ẹ̀ bá jẹ́wọ́ èmi gangan ní ìsìn débẹ̀ báyìí ní ìsìn ṣe gbọ́ ó yá jẹ́wọ́ ẹ̀kẹ́lò ní tẹ́ wà. Sọ̀rọ̀ sókè. Ìwọ ló kọ́kọ́ wá. Mo gbé táyà wọ náà. O gbé táyà wá síbo. Kọ́sítọ́mà nínú mẹkáníìkì tó ń bẹ yà. Tó ń bẹ níbo. Nínú kúbẹ̀ àbí o. Kí n mú ọkọ̀. O gbé táyà wá bẹ̀. Gbà tó wá gbé táyà wá ńkọ́. Bàtà à ń padà bọ̀ mo wá rí. Mo wá sọ lélẹ̀. Orí mọ́tò yẹn. Ó wá sọ fún òun pé mọ́tò kan wà nù gbó. Pé mọ́tò kan wà nù gbó pé kẹ́ ẹ lọ tú. Ẹ ti ń tu bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ ti mọ̀ ọ́ tú. Ẹ ti ń tu bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí ò bá ṣe ní rí àìkú tó dé sí i wàhálà ìkíni ìwọ èyí tẹ́ ẹ kọ́kọ́ tú kílẹ̀ tú lára ẹ̀ ẹ ti tú mọ́tò rí náà o lè sọ pé ẹ̀ tú mọ́tò rí ẹ̀ṣẹ̀ ń tú lákọ̀ọ́kọ́ bí ò bá ṣe rírí wọn epo tún dé sí i download jẹ́jẹ́ àbí kí n change ẹ̀ fún ẹ dá mi lóhùn báyìí ẹ̀mí ló lẹ ti tún rí ìwọ jẹ́wọ́. Pa ọjọ́ tí ó fi ṣàmì ní ìparọ́ dájú. Ẹ̀kẹ́ lórí iṣẹ́ tí ó kiri. Alákọ̀ọ́kọ́ tá a wá bíbí nìyí. Ibi olè ti máa ń tu tẹ́lẹ̀ ẹ ti ń tu tẹ́lẹ̀ kò ń ṣàkọ́kọ́ irinṣẹ́ tẹ kó wá tu ẹṣin mọ́tẹ́ẹ̀tì. Kò iṣẹ́ kankan wá dájú ìparọ́ wà láìka láyìn ló parọ́. Ẹ̀ka tó wá yà mí lẹ́nu wípé àmú kan nù bíbà yìí kọ́ tó wípé ìní àwọn. Kò sẹ́ni tó yálè tó sọ fún wọn jàre wọn èyí jàre ẹni tó bá jẹ́wọ́ á padà lọ lálàáfíà ẹni tí ò bá jẹ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ti bọ́wọ́ rínú o jẹ́wọ́ oya one jẹ́wọ́ Basiti àbí kí ló kókó ẹ Basiti jẹ́wọ́ báyìí tó o bá jẹ́wọ́ ń lọ́nu o. ìparọ́ dádì ìparọ́ wà láìpẹ́ ìparọ́ tẹ́lẹ̀ bí náà mo ṣe ń sọ ìparọ́. Ìwọ lọmọ ọdún mẹ́rìndínlógún 16 àbí ọmọ 16 àkọ́kọ́ kọ́ ìtẹ́ ṣe. dádì ìparọ́ wà láà. Anyway èmi á fà yín lé wọn lọ́wọ́ mo rò pé tí mo lè ràn yín lọ́wọ́ tẹ́lẹ̀ ni o. dádì ìparọ́. èmi ń lọ ń tèmi nu. ìparọ́ dádì wà láì. wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ ni. mo fẹ́ ràn yín lọ́wọ́ ni o. ìparọ́ dádì ìparọ́. That is it. Ìwà padà sí ṣọ́ọ̀bù sí ṣàlàyé bó ṣe jẹ́ sọ̀rọ̀ sókè. Irú ìjọ tẹ kọ́kọ́ wá ó tó gbà wò báyìí. Ó rántí ìjọ tẹ kọ́kọ́ wá irú mọ́tò wo lẹ tún jọ yẹn. Ṣé ètò ẹ̀ǹtú yìí náà lẹ lọ wá túnjọ́ náà? Ètò ẹ̀ǹtú yìí náà ni náà lẹ wá tú lọ́jọ́ yẹn. Ó ní irin àti kílẹ̀ kó mẹ́ irin àti wáyà. Irin nìkan lè kó mẹ́ àti. Irú irin wo? Irin bíi
tó wà wájú náà ni. Ferrari yìí Ferrari. ó kò ṣe Ferrari tí wọ́n sọ jẹ́wọ́ kí sẹ́ wọn bàjẹ́ jẹ́wọ́ ní ìsìn jẹ́wọ́ ní ìsìn kì í ṣàkọ́kọ́ rí ìtẹ́ báyìí kì í ṣàkọ́kọ́ jẹ́wọ́ tó bá ti jẹ́wọ́ màmá rẹ̀ wàláì sàlàyé kí ni ṣàlàyé nǹkan tó ń sọ kọ́ ló ń sọ. nígbà tí a kọ́kọ́ wá yẹn wà ìtàlẹ́jọ wá. ó wà ṣé bó lóò wá rí ni. Ọ̀gá ìdè bó tùmọ̀ lẹ́nu. ṣé bó lóò wá rí ni. ṣé bó lóò wá ó ti jẹ́wọ́ ẹjọ́ wá ń gbà yẹn ni kí wàá ló tó kọ́kọ́ sọ pé ò wá rí. kí lẹ tí ń tọ́tẹ kọ́kọ́ jọ wá. so ó wá padà wá sọ fún ẹ pé mọ́tò ọjọ́ ti tẹ wá tún ṣì wà ń bẹ̀. so kí wọ́n lẹ wá tún lè nìyí. ìrìn ilẹ̀ fẹ́ wá tún. kí lorúkọ ọ̀gá ẹ. kí lorúkọ ọ̀gá ẹ. Bàbá Ìyábọ̀. Bàbá Ìyábọ̀. Bọ́lájí àbí kí ló. Bàbá Ìyábọ̀. Bàbá Ìyábọ̀ ní kí ló kọ ṣọ́ọ̀bù ọ̀gá ẹ. ní sọ táyà ni. kí lorúkọ kí ni nọ́mbà ṣọ́ọ̀bù. Zone 14. Bàbá Ìyábọ̀ ní Zone 14 ọ̀dọ̀ bẹ̀lẹ̀ tí ń kọ́ṣẹ́ iṣẹ́ táyà ibẹ̀ náà lẹ́yìn tí ń já kán jáde láti wá tú mọ́tò. àbọ̀nrán ẹni wọ́n ràn yín ẹ̀kàn wá tú ni jẹ́wọ́. Ferrari lẹ tú Ferrari. ó ní ẹ̀kẹ́ ló tẹ́wàá tí mọ́tò bí. ẹ̀kejì tẹ́wàá tí mọ́tò ní mọ́tò èyí tẹ́ kọ́kọ́ tún bolẹ̀ ti tà. ìjọ ta ọkọ wa àrí mílíọ̀nù àwa kí ni ibi tábàbẹ̀ sílẹ̀ àwọn èyí tó máa wà bẹ́ẹ̀ àwọn kí mílíọ̀nù àwọn. ẹsẹ̀ rí tú lónìí ni. kílẹ̀ tú lé ní. ẹ̀ló kílẹ̀ ti tú lé ní. ẹ̀ sì tún kan ẹ̀. bàbá ọlọ́run fòfò rẹ̀ mí o àwọn ọmọ tí wọ́n ti ń dá wàhálà sí lọ́rùn nínú ṣọ́ọ̀bù ìtẹ́lẹ̀ rẹ̀. ṣe àbò làwọn mọ́tò ṣe wá ń tèkẹ̀ tí wọ́n bá ti tú bá ti mọ́tò lọ. mi ń bẹ tó yẹ pé ó mọ́tò travel tí wọ́n ti mọ̀ dì sí pé wọ́n ti jí ẹrù gbogbo ọkọ̀ àwọn lọ tó yẹ pé à ń retí ọjọ́ tí wọ́n wà pé ó rèé o bí wọ́n ṣe sọ́dà rèé o lóòótọ́ àti make a report ní station tí ẹ pa àti àtọ́lọ́run tó fẹ́ ràn wá lọ́wọ́ lónìí lónìí ká rí àwọn ilé tí wọ́n wá ní ọ̀sán gangan ẹni wọ́n ti wá dáná sun mọ́tò ń bẹ̀ rí. wọ́n ti dáná sun kò káńbì rọ̀bọ̀ wọ́n máa tún tán wọ́n á sun bọ́dì yòókù náà. wọ́n gbà tí wọ́n tún lé ní tí wọ́n tún lọ́wọ́ yìí. Ferrari ẹni wọ́n tún lọ́wọ́. Ferrari Tókunbọ̀ nǹkan máa ń bẹ lábẹ́ ọ̀run wàhálà máa ń bẹ láyé àwọn rèé o ń tàn wíri àwọn ọmọ tá a la fẹ́ yìn lé lọ́wọ́ rèé o ọmọ ọdún mélòó ló pé rẹ 16 ìwọ 14 èkejì ẹni 16 kí ló pé jẹ ìwọ 16 èkejì ẹ 14 ẹ wọ́n ń tú adúrú mọ́tò yẹn wàhálà lẹ dá sí wọn lọ́rùn. ẹjọ́ wo ni kí wọ́n dá fún yín báyìí ẹjọ́ wo lẹ fẹ́ kí wọ́n dá fún yín ẹjọ́ wo ni kán dá fún yín báyìí kán dáríjì yín ni bọ̀ kì í ṣàkọ́kọ́ tẹ́ wàá rè ẹ kàn ń parọ́ pẹ̀ méjì ni kì í ṣe èkejì nìyí ìjọ tó náà wá dáná sun mọ́tò ẹ̀yin náà ni tọ́ ọwọ́ ti tó yín o tọ́ bí mi ṣe ibi mi bá rìn àjò òde lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ó ti wá fún wọn ọlọ́pàá ti wá fún wọn bẹ́ẹ̀ ni kámẹ́rà ni ẹ̀ka fóònù yẹn náà. àlejò ẹ̀ka fóònù. ó dáná. lè mọ́jà wá mọ́ ká máa ń pàdé mọ́ o ẹ má yàbí mọ́ o. ẹ máa fọ́lọ̀ fún mi ọ̀. Hey.
tí kò wá tó tójú súnyàn ni ibi nàìjíríà ń rè yìí o òkànlé tí ló kọ́ ibi nàìjíríà ń rè yìí o ó máa ń bà mí lẹ́rù o ìrọ̀rùn ò sí fún mẹ́kúnnù mọ́ o gbogbo ohun tí mò ń rí tó ń ṣẹlẹ̀ yìí all born on poverty ìṣẹ́ àti òṣì tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé jà. ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣọ̀run ṣé wàá rí ìtò òun wí ẹgbà táyẹnú bá ti gbà kàrà kọjá ń tó gbà yóò pòfolo. yóò pòfolo irọ́ àwọn yẹn nígbà tí wọ́n ń jẹ àkàrà nìyẹn ń jọ́ sí inú gbà wọn ò mọ̀ pé ètò wà ní ètò yóò wà. ọ̀rọ̀ ọ̀nà ó ti wá ń pòfolo báyìí. ó ti ń pòfolo ó ti ń pòfolo 09123708675 +23481 4249 1006. Ọlọ́run